yà mo kí gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi. Ó ti ṣe o bàbá ti ṣe o, ó ti ṣe o bàbá ti ṣe o, ohun tó ń já wa láyà bàbá ti ṣe o, ó ti ṣe o bàbá ti ṣe o, mi gbọ́ ó ti ṣe o bàbá ti ṣe o, ohun tó ń bà wá lẹ́rù bàbá ti ṣe o. Finally, Ìrù Ẹkùn has been launched ní Kwara. Sunday Igboho pa itú méje tọ́dẹ̀ ń pa. Wọ́n lè yanjú ẹ lọ ní tíntínní ni tí ó lè rí tíntínní yẹn rà ni. Gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá, ọmọ Lúkà yín rèé, ọmọ Lúkà tí mò ń jẹ́ yẹn kò kì í jẹ́ Adédègbè ìjálù. Ọmọ arógun mọ́ sá, ọmọ arógun mọ́ ṣojo, ọmọ ògìdán ògún mọ́ gàràyà rẹ̀ jẹ́ bí olóko ọmọ ọlọ́kà àfòkúta rí gidigbógun jà. Ẹ máa gbogbo ọlọ́kà àfòkún jà wá. Olúwa o. Àti lọ́ọ̀ṣì ẹ̀ ní Kwara. Ẹ wo ìròyìn òtá fojú bá ẹ lọ, ẹ jẹ́ kí n gbé fídíò yẹn sí kẹ́yìn fúnra yín, kẹ́ fojú ara yín, kẹ́ fojú yín lọ́ọ̀ṣì. Ẹ wo fídíò ẹ lọ gbà mí. Ẹ sáré wò mo ti fẹ́ sọ̀rọ̀ o, bọ̀tẹ́ sáré wo fídíò yẹn. Ẹ farabalẹ̀ ẹ má kánjú o, ẹ wò kẹ́ wà láti Sunday Igboho dábẹ́, kẹ́ wo èrò, kẹ́ wo àwọn ènìyàn tó jáde, wọ́n jáde tán. Kwara ẹ ti pè wá níjà l'Ondo State àti Èkìtì o. A dẹ̀ máa surprise yín pé no, àwa Ondo àti Èkìtì àwa la ní májàsọ́lá jù, àwa gangan la ní jù. Ẹ máa ríran wò, ẹ jẹ́ kó tó time tá a bá fẹ́ launch ẹ mọ̀ pé yes, kíjìpá kì í ṣàwọ̀ kakiri obìnrin ẹ̀dá. A wà níbi àfilọ́lẹ̀ ètò ìkọ̀lẹ́tò ààbò Ìrù Ẹkùn ní ìpínlẹ̀ Kwara. Ìtì olóyè Sunday Igboho ti wà níkàlẹ̀ láti sọ̀rọ̀ láìpẹ́ yìí. Wọ́n ti sọ fún mi ti pé ẹ̀wọ̀n pàdé ọmọ bàbá mi ṣe bọ́ orí bá jọra wa. Adéyẹmọ Ìgbọ́dọ̀ lọ́wọ́ yìí, Èkìtì lọ́wọ́ yìí, Ìbọ̀wọ́ lọ́wọ́ yìí, àárín Yorùbá lọ́wọ́ yìí. Ọlọ́run ló pè ọ́ wá àárín gbogbo wa, wọ́n wá sí gbogbo tí yọ wá lẹ́nu. Agbára rẹ̀ ò ní pin láíláí, lágbára Elédùmarè ní fún wa lọ́wọ́. Adéyẹmọ ìwọ lọ́ọ́ borí, ìwọ lọ́ọ́ borí, àtàní borí òlé o, kò sí bàtà ní lékè odò, ìwọ lọ́ọ́ borí. Ọgbọ́n ló gbà, Adéyẹmọ ọgbọ́n ló gbà, ẹ̀fọn tó bà lẹ́ni lẹ́kàn, kò sẹ́ àwọn ti bì ó lè wá lórí ìwé. Lórí
Èsìrẹ́ onílò ọba àtàwọn èèyàn ẹ̀ ó yá ẹ̀wọ̀ ní àgbo láàrin ìṣẹ́jú méjì ó yá wà pẹ̀lú yín. Nítorí ìta tí ẹ̀ ní ìlú ọmọ àwọn ọmọ ṣáṣẹ̀ lọ́ka lé ẹ̀rọ ìgbòhósà ìwọ́lá rí bá wí. Ìgbòhósà ìwọ́lá rí bá wí o. Ìwọ́lá ọmọdé lọ́wọ́ tọ̀ sílẹ̀ nìkan ìwọ́lá rí bá wí. Wọ́n náà wá sí níbi tá a wà yìí. Ìlú bàbá wa ni wọ́n náà wá sí. Ẹnìkan sọ̀rọ̀ tó jẹ́ ẹnu bàbá ẹ̀ lọ wọ́n náà wá sí. Wọ́n fi ṣe ní ọmọ ìṣe lọ. Ìwọ owó bàbá dálì. Ìgbòhósà. Wọ́n lọ. Níwájú Sunday, níwájú Ìgbòhósà, ìṣẹ́gbẹ́ wọn, ẹgbẹ́ bàbá wọn ló ṣe, wọ́n wí fún ọ̀rọ̀ ọ̀gá ní, ọ̀gbọ̀n fún ọ̀rọ̀ ọ̀gá ní. Ìgbòhósà, ọ̀rọ̀ lè tẹ̀wọ́ o. Wọ́n sunkún ká tó ti wọlé. Ọ̀rọ̀ lè tẹ̀wọ́ o. Bàbá wọn ní wèrè. Ìyá wọn ní wèrè. Ìwọ ẹsẹ̀ wèrè. Nílé bàbá rẹ̀.
àjò làwà ẹkú kalẹ̀. Ibi tí àlọ́ládé mo fi ọlọ́run tẹ́lẹ̀ ní ìdìbúra àwọn bá ní kí òjò. Ibi tí àlọ́ládé bá yẹ o, ẹ wá dákun torí tọ́lọ́ ẹ jẹ́ ká farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀. Mo fẹ́ lọ síwájú. Kan ní BBC Yorùbá lẹ́yìn àwa tí ẹ ti ń wò wá. Àwa níbi ètò ìṣàfilọ́lẹ̀ ikọ̀ elétò ààbò ìlú Ẹkùn ní ìpínlẹ̀ Kwara bí. Lóye Sunday Igboho ni mo fẹ́ sọ̀rọ̀ báyìí. Níbi tí ayé yẹn jọ ẹgbẹ́ tí mo fẹ́ fara balẹ̀. Máa gbọ́ dáadáa. Ọlọ́tọ́. Orí àsìkò wa ní sáà lọ́pọ̀. Bàbá ọmọ pé ní sáà lọ ọ̀pọ̀ lọ́la pa. Gbogbo ìlú tí àwọn bá ní ti gbé èèyàn á dìde. Adébẹ̀ á sì dáhùn bàbá wa àti àwọn padà sínú ìlú yẹn. Adébẹ̀ àwọn ọmọ síbẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run. Ó kí ọlọ́run ọba tó ní ayé, ọba tó ní ọ̀run, ọba tó lo gbogbo, ọba tó mọ àti wáyé wa, tó mọ àtìgbà tí a sì padà, ọba tó dá mi wáyé, tó mọ̀ díẹ̀ tó fi ní wáyé ayé, mo sì bà fọ́lọ̀. Kábíyèsí wípé ọlọ́run ọba òde dídá wálé ayé, ó mọ̀ tó mọ̀, ó sì mọ̀ dí tó fi ní awábẹ̀, òun ló mà sí kò. Àtìgbà táàdì bẹ̀ òun ló mọ̀gbà tá a lọ. Lásìkò òkú ẹ̀dá bá rẹ̀ tó lẹ̀dá máa ń kú. Tí a bá ti wá mọ̀ yẹn, a ní bẹ̀rù àwọn bandit tí wọ́n ti jàmbá fún wa. Lẹ́yìn tá a bá ti ṣèbà fọ́lọ́ tán, ká ṣèbà fún àwọn bàbá wa àti ìyá tó bí wa. Àwọn tí bàbá wa ń bẹ láyé ọlọ́njẹ́ mi wọ́n gùn. Àwọn tí ìyá wa ń bẹ láyé ọlọ́run jẹ́ mi wọ́n kù. Àwa tí àléyàmọ́ tá àní bàbá ọlọ́run tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀. Ọba tí ó ní wá òun ló mẹ́tọ́ ẹ̀. Lẹ́yìn náà mo kí bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Torí pé gbogbo ká máa rìn ká máa yan gbogbo òru ẹkùn lọ́tún òru ẹkùn lósì ọlá bàbá wa Bọ́lá Ahmed Tinubu ni. Ọlọ́run jẹ́ kí ẹ̀mí wọn kú dáadáa. Ọlọ́run jẹ́ kí ẹ̀mí wọn kú dáadáa. Ọlọ́run bá tó láyé tó lọ́run gbogbo àwọn ọ̀tá wọn tó ń dìde pé wọn ò ní ṣẹlẹ̀ kejì. Ọlọ́run bá rọ̀ wọ́n nú. Ọlọ́run bá fún olóde sòrò mu. Nígbà tí àwọn ará wájú ṣe ẹ̀mẹ́jọ, bàbá wa ní ọ̀sẹ̀ ẹ̀mẹ́jọ pẹ̀lú rọ̀. Àbáríkà àwọn tí wọ́n ní ìlú yìí. Àbáríkà àwọn bàbá wa àgbàlagbà tó wà ní ìjókòó yìí. Ọlọ́run jẹ́ kí bàbá ọ̀sẹ̀ kejì. Lẹ́yìn náà mo kí gómìnà wa Abdulrahman Abdulrasaq, bàbá dáadáa ni wọ́n. Ọlọ́run ní ta ìpínlẹ̀ Kwara jẹ́ mọ́ ọlọ́wọ́. Ọlọ́run jẹ́ kí iṣẹ́ tí wọ́n ti ṣe níjọ́ gbogbo iṣẹ́ tí wọ́n ti ṣe ní ìpínlẹ̀ Kwara kó ló mú bàjẹ́. Ṣé mo rí pé tí èèyàn bá wà ní agbára àkí mọ iye ẹ̀ á mọ̀ fi ọba yin ọba náà ni bí a ti ń fi àwọn kan yin àwọn kan lánàá nígbà tí bàbá wa Abrahamu nẹ́bà lọ tán á tún mọ̀ fi àwọn náà yin ìjọba tí ń bá ń bọ̀ náà ni ọ̀rọ̀ àwọn mẹ̀kúnnù ti rí nìyẹn tó ìyẹn wọn ti jà nígbà tí Jonathan ṣèjọba àlẹ́ ọ̀dà rárá nígbà tí Buhari òun ó gbogbo ẹ̀ tí lọ́ba Buhari gbogbo ẹ̀ àti wọn padà ń yin Jonathan àwọn kan tí ò yé nísìnyí wọ́n ń bú bàbá Tinubu torí pé kò yé wọn
èmi náà ti bá wọn fún wọn rí nígbà tí ò yé mi ọmọ Yorùbá ni mí àwọn bàbá wa sì ní àní sílẹ̀ àní ọmọ ẹni òní ṣèjú bẹ̀rẹ̀ ní mo rí ànúgbà tí mo bàbá Tinubu bàbá mi Olúbàdàn àti gbogbo ọba ilẹ̀ Yorùbá dìde ẹ bá ti kábíyèsí bàbá Tinubu pé president ọmọ rẹ̀ Sunday Yorùbá ni bàbá ní ọ̀bọ̀nlé Yorùbá ni ẹ́ tí wọ́n bá níta lórúkọ máa bọ̀ ní bàbá rẹ̀ máa bọ̀ nlé mo wá wálé bàbá mi ọkàn mi wá balẹ̀ mo ń ṣe bó ṣe wù mí mo wá ní bàbá mi àlèkà ọ̀bẹ̀rà nǹkan tí mo ń ṣe tí wọ́n lé mi mọ́ ṣe náà fi lé mi kóòlù òun náà ní pé kálàáfíà wà fún àwọn fámìlì mi ìṣe pé gbowó ẹ̀yin bàbá mi ilé ẹ̀ lè sọ fún mi lówó gbogbo nǹkan tẹ̀yìn nínú ayé rẹ̀ tí mo ti fi àǹfààní yín ní sówó ni mo ní lọ́wọ́ sọmọ mo ti bí mọ́tò mi lò mọ̀ fẹ́ gùn ọ́ láàyè bàbá yìí náà. Gbogbo tí mo jẹ́ lénìí tí ọba sẹ́ni kankan tó lówó mọ́ ní àdúgbò wa olówó èmi náà. Wọ́n náà bàbá mi Rasidi Adéwọ̀lú Ládọjà mo fi ní. Olówó Ládọjà ni mo ń tẹ̀lé Adéòsì ní Olúbàdàn ní mo fi dìde padà. Ó kọ́ Ládọjà mo ń lò káàkiri ayé. Mo ló kọ ẹ̀ Ládọjà mo lò lọ́dọ̀ Ọ̀yọ́lá mo jẹun lọ. Mo lò lọ́dọ̀ Fáyọ̀sé mo jẹun lọ. Mo lò lọ́dọ̀ Mílíkò mo jẹun lọ. Tí mo lórúkọ Ládọjà dé tí mi ò ga yìí tí mi ò jẹun yóò lórúkọ tí mo ti jọ. Ọ̀gbogbo tá a níyẹn náà nígbà tá a ń bọ̀ ní ayé àmú kankan wa tá a bá kú ànímú kankan lọ. Ìgbà mẹ́rin bá sùn lórí bẹ́ẹ̀dì mọ́ ń múra mi pé sẹ́mi ìdúbà ẹ̀ náà lọ. Torí pé tá a bá kú ànímú kankan lọ. Ohun tí ó kù tá a mọ̀ nígbà tá a bá kú ni pé nígbà tí àwọn báńdíìtì kan dìde nígbà kan Sunday dìde àti àwọn ọmọ Yorùbá kan àtàwọn kan wọ́n sẹ́ òkú yẹn wọlé polúkọ aláṣẹ wọlé. Bẹ́ẹ̀ náà wọ́n wá fi bàbá wa wà lóòlọ́run. Bàbá wa wà lóòlọ́run yẹn. Mo fi bàbá yẹn mo fi kí gbogbo ọba tí ń bẹ ní Kwara State. Bàbá wa ọlọ́pàá ni o, àtolómùkó ni o. Àti gbogbo ọba tí ń bẹ ní Kwara yìí bàbá mi ni wọ́n bàbá mi dáadáa gbà tí mo wà ní ẹ́sáì wọ́n bá mi ṣe mítì nígbà tó ń tó ogun yẹn le mo wá ní ẹ̀yìn bàbá mi ẹ̀sìn jẹ́ ijó wọlé láti fi ọ̀run àwọn pípù báńdíìtì wọn ò ń bí sí gidi igi súnmọ́ kí lọ gbọ́ bí yíyọ bàbá ẹ̀jẹ̀ ń yọ wọlé wá ẹ̀jẹ̀ kí ènìyàn yọ wọlé ẹ̀jẹ̀ ìtàn mi ò kúkú béèrè owó ẹ̀jẹ̀ ènìyàn yọ wọlé wá tí bá wá yọ wọlé àwọn ọdẹ àtàwọn fìgìláńtì tí bẹ́ẹ̀ ló gbé jájọ sí mítì ẹjẹ́ kí mi bá wọn sọ̀rọ̀ a máa rún wọn pẹ̀lú àwọn sọ́jà àtọlọ́pàá àjọ sọ̀pọ̀ láàrún wọn bẹ́ẹ̀ ló ń gbé ṣe mọ̀ wípé gbogbo nǹkan ló ní àṣà àwọn bàbá wa ń sọ fún mi pé kò sí bí mo ti fẹ́ yọ wọlé yóò lì ẹ̀yin bàbá wa dẹ̀ ní tí àsìkò àtisúbà tó ìdílé àgbẹ̀ ọmọ jẹ́ kẹ́mi àwọn bàbá mi yóò gbé dáadáa ẹ̀ẹ́dẹ́ parí láíláí ẹ̀ẹ́dẹ́ dààmú lórí àwọn ọmọ yìí lórí dúkìá ẹ̀ẹ́dẹ́ jẹ́ni tó ń jí gbé àdéhùn ayé ti bàbá ọlọ́ba tó láyé gbogbo àwọn tó ti bá wàhálà bá dé tì í lọ kọ́lọ̀ tẹ̀ wọn sáfẹ́fẹ́ rẹ̀ àtọkùnrin àtobìnrin kọ́lọ̀ wọn bá tó láyé tó nìlú yìí wà bá wa ṣe ilé ní àṣemọ́ káwọn ìlú ẹ̀ mọ́ àwọn bàbá yìí gbìyànjú gan wọ́n yẹ kí n ti wá ṣùgbọ́n sẹ́wọ̀n yìí pé gbogbo nǹkan pẹ̀lú ètò ni nígbà tí mo fẹ́ wá ń wẹ̀yìntì oríṣiríṣi ọ̀rọ̀ lọ pé gómìnà ní kí n mọ̀ wá ìlú wa ń sọ ọ́nà ọ̀sẹ̀ pé gómìnà ò ní sọ bẹ́ẹ̀ gómìnà mọ̀ pé èmi Sunday Adéyẹmọ Ìgbòho ni mo ní mò ń bọ̀ bẹ́ẹ̀. ẹsẹ̀ ni wọ́n á parọ́ mọ́ gómìnà gómìnà ò lè sọ bẹ́ẹ̀ inú gómìnà ò dùn sí bí wọ́n ṣe ń pààyàn bẹ́ẹ̀ yẹn inú gómìnà ò dùn sí bí wọ́n ṣe ń jìyàn bẹ́ẹ̀ nínú gómìnà bá dùn ní kò ní kó sọ́jà wá kò ní kọ́lọ́pàá wá pé bọ́mọ ìjà yìí èmi sọ ọ́nà ọ̀sán níbẹ̀ ọ̀sẹ̀ mọ̀ wípé ọ̀rọ̀ òkèrè tí ọ̀bá lé àdí wọ́n ń gbìyànjú. Ṣẹ́ẹ̀dẹ̀ rí kọmíṣánná pólísì ń bẹ ń Kwara yìí èyí dáadáa ní o wọ́n lè lá kíkanjú gan nígbàdó pé bàbá wa tó jẹ́ olórí ìwẹ̀kùn
bàbá wa bàbá onígbìn mo ti wọ́n ti lọ wá wọn sí mítìrì tí mo ní kọ́ lọ bẹ̀. nígbà tí wàhálà àtàwọn ọ̀dọ́ wa nígbò ó ṣẹlẹ̀ àjọ ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Kwara State government abẹ́ kọ́ńtọ̀ pólísì yìí ni torí bàtà wọnú gbóyè dáhùn gbóyè bọ̀ àrùbọ̀ Kwara àwọ̀ káyàmá àwọ̀ gbogbo owó lè gbẹ́tì yẹn bọ́ndì àwọ̀ bẹ̀ ẹgbẹ́ àti kọjá àpilẹ̀ ọ̀nà àwọn mo wá pe kọmíṣánná pólísì fúnra mi àìjí ní kí n pè é mo wá pe síbi pé a ti ń wọnú ọ̀dọ̀ yìí o ẹnẹ láti bá wa bá àwọn ọlọ́pàá ń sọ̀rọ̀ àwọn ọlọ́pàá tí àìjí fún mi àwọn aráàlú àwọn ọdún wọ̀nyí ọlọ́pàá ni wọ́n látọ̀dọ̀ bàbá wa Inspector General of Police yìí sùn. ẹ kà dáwọ́ báyìí torí pé àìjí tẹ́ ń wò yẹn èmi àmọ́ kọ́ lágbo fẹ́ orúkọ bàbá nígbàtà orúkọ ní bíbá àti wọn náà lù bò ní bàbá ó pé àìsí máa pe kọ́ńsọ̀nà pólísì yẹn pé àwọn òkúwó ti dé ní báyìí fún ọ̀tọ̀ dájúdájú ọlọ́pàá tọmọ sẹ́ẹ̀sẹ́ nìyẹn. the same thing director president tó sí àjà yìí èmi àmọ́ kọ́ lẹ́ni tàn tí bá fẹ́ wọ́n lè dá mi lóhùn mo fún wa support ọlọ́run ìjọba àjẹ fún ọ láyé torí pé bàbá Tinubu fẹ́rẹ̀ wa àwọn tá à ń kóra ní Yorùbá bá fẹ́rẹ̀ Yorùbá tó bàbá Tinubu ẹ̀yà là ń sọ yìí ìran Yorùbá ẹ̀jẹ̀ kan náà ni wá kò ní ẹ̀jẹ̀ kan ni wá wà láì ní búrọ̀búrọ̀ ẹ̀jẹ̀ kan náà ni wá bí ọlọ́pàá fẹ́lẹ̀ kan lágbára láti ṣe kankan tí yàrá ń jẹ àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ fẹ́ kájọ sí papọ̀ ní so now nígbà tí mo wá bí lẹ́nìí mo rí pé àwọn ẹ̀fọ́ aláàbò sójà ọlọ́pàá wọ́n ti ṣiṣẹ́ dáadáa fìjìláńtẹ́ kọ̀mọ́ndà fìjìláńtẹ́ àti wà ó tójọ́ mẹ́ta èmi àti wọn máa ń sọ̀rọ̀ dáadáa tó tó di pé gbogbo wàhálà yẹn ṣẹlẹ̀ nígbà tí mo wá fẹ́ mọ bọ̀ mí mo kàn sí wọn mo ní kí àbúrò mi kan ọmọdé ọmọ lọ kó kàn sí wọn òun rẹ̀ mo ní kó kàn sí wọn pé mo kọ́ mẹ́rin bí wọ́n ti mo wá lẹ́nìí mo wá wípé gbogbo bí tí àwọn ìjọba wa ti ṣiṣẹ́ dé káwa náà wọ́ fún wọn torí pé àwa fúnra wa la lè sálábù fúnra wa àwa ọmọ ìlú la lè ti jọba pé ìkẹ̀kẹ́ báyìí ṣẹlẹ̀ ní gbogbo wa nínú ìlú wa níbi báyìí gbogbo ètò yẹn la máa ṣàlàyé fúnra bá ṣe máa ṣe tí àlàáfíà ọdẹ wà pẹ̀lú ògbó Ọlọ́run gbogbo kẹta ń ṣe fúngbà díẹ̀ náà ni abáfọwọ́ ara abáfi ọwọ́ sowọ́pọ̀ ètò ìjínigbé tí wọ́n jí wa gbé yẹn kó máa dúró pátápátá torí pé àwọn tí ń ṣàjínigbé yẹn àwọn báńdíìtì yẹn kìí ṣe pé wọ́n dé àwọn ọmọ ìlú dáná fún wọn lọ́wọ́ àwọn ọ̀gáná ń bá wọn ṣiṣẹ́ pọ̀ wọ́n fi ń sọ̀ sí ìpẹ̀lú sẹ́yìn àwa fúnra wa la máa fi mú kúlẹ̀ láàrin ara wa àmójútóra wa fúnra wa á yẹra wa wò ọ̀gbìn fún àbúrò bí a bá yẹra wa wò ta dúró tira wa ọ̀gbìn bàbá wa balẹ̀ ìgbà tí àwọn bàbá wa náà wà nípò tí àwa wà yìí kò bàjẹ́ lórí wọn báyìí àwọn ọ̀dọ́ pẹ̀lú ká dé kó bàjẹ́ lórí wa pẹ̀lú ká ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ká fọ àwọn bàbá yìí lọ́kàn balẹ̀ ní àwọn là ń dà wọn láàmú gbogbo báńdíìtì wọnú ìlú yẹn á lè kó ní wọn fúnra wa àwọn báńdíìtì yóò fi sìgìdì rárá mo fi ọlọ́tọ̀ lẹ̀ ní ìbúra wọn ò ní kúrò tábàjọ fọ́sowọ́pọ̀ tábàwọdún kó tì wọn ò ní lórí wa kó kọ́ lọ́ búra àlẹ́ sáyé ìlú wa fúnra wa tí báńdíìtì ò ní kúrò rárá ok bóyá ẹnu là ń jà ní bóyá ló là ń fà yìí ok mo ti dé Kwara ní sí. mo lè mọ̀ wípé gbogbo wa ń sìn pátápátá gbogbo wa yìí sìn. Òdùnlájà rẹ ti dẹ́rù bàwọ̀ rẹ bí. èmi mọ̀ wípé gbogbo èmi ní bàbá á di bàbá ńlá. Tí àwọn wá sí Kwara State tí àwọn adé baba ńlá ọlọ́run gálẹ̀ bínú. Kó ẹrù yẹn ìgbà tí wọ́n bọ̀ láti Kogi mo yà bẹ̀ bọ̀ á tuntun bẹ̀ dé. Ìyẹn akẹ̀yà ni eléyìí á dé bẹ́ẹ̀ á dé baba ńlá kó bí tí gómìnà wà lá á dé pátápátá. Yóò ti bẹ́ẹ̀ yìí dé. Sá Adékìtì á wọ̀ bẹ̀. Torí pé ilẹ̀ bàbá wa níbẹ̀
bà wá bẹ̀ torí pé ìlú bàbá wa ní àdẹ̀fẹ́nisẹ́ bẹ́ẹ̀ bá ní àfẹnisẹ́ ni tàbá ti mọ̀ kó tó lè wà. Àwọn tí wọ́n bẹ nùgbó àwọn bàbá wa ní kí ní kàn bẹ nùgbó wọ́n tún mọ̀ òkú wọn. Ọ̀dẹ̀ sí ìkẹta nùgbó ìbẹ̀rù ọlọ́ọ̀ba òun ní bẹ nùgbó yẹn. Fáwọn tó ń bẹ nùgbó tó ń kẹ́rù bàbá yẹn àwọn òbí bẹ̀rù ọlọ́ọ̀ba lọ́kàn. Òun náà ti ṣe bẹ́ẹ̀. Ìbẹ̀rù ọlọ́ọ̀ba tó ti wà lọ́kàn tiwa yẹn àti wá jẹ́ kí wọ́n mọ bí kó wa láyà jẹ. For now, àwa náà ṣe tán láti sọ fọ́lọ́ pé Ọlọ́run gbogbo àwọn ọ̀tá wa tó wọ́n. Tó bá ṣe pé ẹsẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ní ìkànnì BBC Yorùbá náà ni ẹ ti ń wọ̀ báyìí. Olóyè Sunday Igboho wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́ láti ṣàfilọ́lẹ̀ ipò elétò ààbò ìlú Ẹkùn ní ìpínlẹ̀ Kwara. A fi àwọn bàbá yìí lọ́kàn balẹ̀ o. Gbogbo wọn tí ọwọ́ rẹ̀ ọ̀bá mọ́ lórí ìrìn àjò bandit ní Kwara State bẹ́ẹ̀ kọ́ mọ́ sálọ sí òfin o. Torí pé ẹnikẹ́ni tí a bá tẹ̀ tí a bá pa owó ẹ̀ níbi ètò bandit nípínlẹ̀ Kwara ní gbogbo gómìnà bíbá yìí bandit wọn náà ní o. Bàbá wa tí a fi ṣe olórí security wa ìlú Ẹkùn security network ìlú Ẹkùn ìlú Ẹkùn ìlú Ẹkùn. Àníkọ́bá ọmọ ìfúnmọ́ ikú ìlú Ẹkùn ní dábàá kó fẹ́ bá wa jà. Ifá ìlú Ẹkùn ìlú tó bá ti dá ifá yẹn àlàáfíà máa ń wà ń bẹ̀ ni ọrọ̀ máa ń wọ̀ lú yẹn ni owó máa ń wọ̀ lú yẹn ni ìfọ̀kẹ́balẹ̀ máa ń wọ̀ lú yẹn. Àwọn bàbá mi rẹ̀ ní ajá òbí tó kó Ẹkùn láéláé ó sì bí ajá àwọn báńdíìtì bí ó sì wá dókò Ẹkùn tiwa èmi bẹ́ẹ̀ mọ̀. Èmi gbàgbọ́ wípé gbogbo ẹgbẹ́ jẹ́ sọ̀pọ́tà mi lórí ìlú Ẹkùn ní Kwara State. Mo ti gbọ́ báyà fáwọn bàbá mi ní pé ní tó dùn tìkì láéláé. Lójú mo mọ̀ ní pé ìkẹ́kọ̀ọ́ nílò ogun kọ́mọ́bọ̀ ọ̀run yín láéláé. Ẹ bá ti ń lọ rí ẹ̀mọ̀ bọ̀ ni. Ọ̀pọ̀ ìpéjọ lọ́nà. Èmi ò fọwọ́ sí pé kárí báńdíìtì tó pè bọ́ lọ́wọ́ káwá pa fẹ́ mu láàyè o. Mo ti rí òkú. Ẹ mọ̀ sí mi gbọ́. Fúlàní tó bá ń gbé lùlú ẹ̀ tó ń ṣiṣẹ́ ìjẹ́jẹ́ kò sí tọ́kàn wá pẹ̀lú ẹ̀ o. Ọmọ Nàìjíríà jọ ni wá o. Àmọ́ ìyá sí bẹ́ẹ̀ o. Wọ́n sọ pé mo jẹ́ ọmọ security ìlú Ẹkùn. Ọmọlọ́ba Fúlàní ti ṣiṣẹ́ ìlọ́jẹ́ ìjẹ́jà o. Tọ́ bá sì yẹn bọ́lọ́kọ̀ bá pè ọ́ ènìyàn dá sí o. BDSS bá pè ọ́ ènìyàn dá sí o. Ṣùgbọ́n anybody tí ó wá ẹgbẹ́ ìbọn lọ́wọ́ tàbá pàdé ẹnu gbó ọ̀fà. Ọjọ́ bá ti lè mú ẹ gbé ìbọn wọn lóòlù wa wá bí ẹ̀dẹ̀ sàrà àlù wa kọ́kì ṣe bí gírántẹ́ lóòlù wa bẹ́ẹ̀ ṣe ọdẹ ìbílẹ̀ lóòlù wa tí ẹ ṣe bí tọ́ wá mẹ́mọ̀ wọ lóòlù wa kí ní ìlànà ọ́ àní ìgbàgbọ́ lọ́wọ́ ẹ a máa kílẹ̀ ẹ̀yìn. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn píjẹ ni wa pàápàá jùlọ olórí píjẹ ni wa ní ìpínlẹ̀ Kwara. Ọlọ́run jẹ́ bàjẹ́ fún yín ẹ̀mọ̀ mọ́ sí i ẹ̀mọ̀ lọ ẹ̀mọ̀ bọ̀ ẹ̀ní parí láíláí. Gbogbo àwọn ọmọ tẹ bá ti ń kó lọ wọn mọ̀ bàláyọ̀. Àwọn bàbá mi ní gbogbo ọmọ sákàrà bá kó lọ sínú epo èyí ni wọ́n kó wọ̀. Ìdí ni wípé àkàrà ó jára ẹ̀. Àkàrà jára ẹ̀. Tí ẹ bá bu àkàrà sínú epo yóò mọ ọwọ́ láti wá gba.